Africa Content TV. Ẹ ṣàdúgbò ẹ̀yin tí wá ní United Kingdom àgàgà ìlú London táwa ìyá ẹ̀ṣẹ̀ kan o. Yóò sọ yìí kò sá ẹ̀yin kankan lẹ́dún ọ̀tọ̀ o. Ajimaku ela baka Davido. Làwọn ṣe sọ pé gbogbo wa la fi ṣe bẹ́ẹ̀ ṣe ń bá a bọ̀ tipẹ́tipẹ́ àbí ó akẹ́bà jẹ́ ṣe wà. Èmi ọlọ́jọ́ tẹ̀mí ara mi, ìfẹ́ bọ́jú ẹ̀. Ìrẹ́ mi lára mi àlọ́ bí àgbàrá máa dúpẹ́ bọ́ lọ́wọ́ bá. Èmi ọláṣọ mi múlẹ̀ láàbàgà wà tó fẹ́ ṣe wá. Ó ti gbọ́dọ̀. Láwọn tíjọ́ bẹ̀rẹ̀ báàmù, ọlọ́run pa gbogbo alẹ́kún, alábí òrèlè ìyá ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́. Ibi la fi bẹ̀rẹ̀ ìlú òyìnbó làbáríkà ní 99 ìkúnlẹ̀ alábí. Látọ̀ Mr. Jẹ́rọ̀ ìbùnmi, ọmọ làtọ̀dá ọ́. Ọmọ olùsọ̀lá ọmọ tó tẹ̀ ọmọ wọn ni làwọn gbọ́ ọ̀hún. Bàbá tó wà lọ́nà bàbá sáàtì yàn kájọ́. Láti ìgbà náà lẹ́sìn dúró tán tí báàzì alábí òye rẹ̀ yẹ padà ọ̀ ẹ̀yìn tí lọ́tọ̀ yẹn wọ́n yọ wá. Ọba ní ìdáhùn gan ìlú ti pẹ́ lábẹ́ òun. Sábà Nàìjíríà tẹ̀wọ̀n gbọ́dọ̀ ti rọ ọmọ. Àtúntò tó mọ̀ tọ́jú. Èmi máa mú lù lọ́tọ̀. Èmi máa tẹ̀ wọ́n mú. Èmi máa pẹ́ wọ́n lé wọ́n lé àyọ̀kọ́ àgbà. Ìjọba wọn lò kété yóò. Lọ́dọ̀ tó ń pè náà. Nítorí ìdí ojoojúmọ́ ló máa wúlẹ̀ o. Wọ́n lè ṣe jẹ́kọ̀ọ́ bá máa rí ilẹ̀ tó bá jẹ́ lójoojúmọ́ nílẹ̀ wọ́n ẹ̀sà. Ẹ̀ṣẹ́ àdúgbẹ́ ẹ̀yìn tí lọ́kọ̀ ni wọ́n jọ wá. Aṣọ́wápá gbogbo ẹ̀pọ̀, àsopọ̀ ìjọ ọ̀gbìn tọdún. A ní birthday.